بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وكي بغيني olùgbọ́ mi alápọ̀nlé sí ibi ìjókòó wa ti tòní kí ló bá kí ó gbà lẹ́sìn fún wa kí ló bá kí ó sì àlékún àgbọ́yé wa olùgbọ́ mi alápọ̀nlé gẹ́gẹ́ bá ti ń bá ètò fiqh al-mu'amalat al-maliyya lọ tí a sì fẹ́ mẹ́nu bà lónìí insha Allah ta'ala ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ nǹkan kan nínú àwọn ojú ọ̀nà táyì mọ́ gbà sí òwò ní àsìkò tó ti pẹ́ bọ́jẹ́ pé ọpẹ́ káyé tó tẹ̀ka sí àwọn ilé ọ̀dọ́ ní báyìí ó náà ni tí wọ́n ń pè ní at-taswiq al-shabaki tàbí at-taswiq al-harami at-taswiq al-harami yẹn mọ̀ yá mi ìtọ́ jẹ́ pé ó gbajúmọ̀ sí pyramid scheme ó jẹ́ nǹkan tí àwọn ó gbajúmọ̀ ní west ó tó di pé ó tẹ̀ka ní ríà ọ̀dọ̀ ń báyìí ojú ọ̀nà rẹ̀ àbí àwòrán rẹ̀ ó náà ní wípé ẹnìkan àwọn kan mọ̀ tàn kankan ó lè ṣe èèyàn kan sàbí ó ṣe company tí wọ́n sọ fún èèyàn pé tí ìbá ti join àwọn níbi táwọn ń ta yìí pẹ̀lú pé ó fi akọ́ béèrè owó tí ó fi owó bẹ̀rẹ̀ ó lè kọ́ ra nǹkan kan àbí kó fowó kan lẹ̀ tó jẹ́ pé tó bá ti join wọn báyìí wọ́n wà ní kọ́ lọ kó iye èèyàn báyìí wá káà náà tó wá join àwọn tó bá ti wá lọ kó èèyàn wá gbogbo tó bá kó wọ́n lè fi òǹkà sí pé tó ti mú òǹkà báyìí wá tó ti dé òǹkà báyìí lórí bẹ́ẹ̀ ní ìpèsè owó báyìí àwọn tó kó wá náà tó ipá náà tó lọ kó èèyàn wá àwọn náà ní pèsè iye báyìí wọ́n tún sí pé tí ara ẹni tó bẹ̀rẹ̀ nǹkan yìí gbogbo owó rẹ̀ yóò máa pọ̀ ní ìgbà tó fi jẹ́ pé àwọn èèyàn tó ń kó èèyàn wá àbí àwọn èèyàn tó ń kó wá náà tó ń kó èèyàn wá àwọn táwọn tó náà kó wá tó ń kó èèyàn wá tó wá di pé ó fọ́ ọmọ pyramid tó láti kí báyìí ẹnìkan ló bẹ̀rẹ̀ báyìí yóò máa sí báyìí lọ yóò máa sí báyìí yóò máa pọ̀ wọ́n fi pè ní pyramid scheme ẹmọ yá mi àǹfààní àti orówó ọ̀nbẹ̀bì nǹkan yìí ṣùgbọ́sọ́ bá ṣẹ̀dá ìsìláàmù mú bí àǹfààní àti olówó mẹ́bẹ̀ nípa pé ẹnìkan ẹni wá jọ ìwọ̀n ní ìsìn báyìí tí wọ́n rí pé kọ́lọ̀ wáyé òǹkà báyìí wá kó tó láǹfààní àti jẹ èrè báyìí a rí pé ó sáré lọ́wọ́ wọn yẹn wá wọ́n lè sọ fáwọn èèyàn sán wá wo tó bá jọ nǹkan báyìí tó wọn ní bá wá darapọ̀ mọ́ wá tó ra nǹkan báyìí tó fún báyìí lẹ́wọ́ tó bá lọ kó yẹ báyìí wá ọmọ aláǹfààní báyìí owó báyìí yóò máa wọnú owó rẹ̀ ó lè mọ̀ sí wàhálà àpọ̀jù tí ó fi rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn torí pé àwọn tó lọ bá ní tí ètò jẹ́ ẹ̀dà tó lọ ń dá wà ní pé ọmọ èèyàn máa ń tó jẹ mọ́ pé tí wọ́n máa pọ̀ sí ẹ̀mí èèyàn máa fẹ́ wà ká lọ báwọn èèyàn pé wájọ́ yìí kiri báyìí wọn náà mọ̀ aláǹfààní kan báyìí lówó báyìí ọmọ èèyàn ò ní wọ ọjà tó fẹ́ rà má owó tí ẹni ọmọ rí ọmọ lọ́kàrí ó dè má yóò àdínkù àwọn ọmọ wá tí ó máa pọ̀ sí bá ń lọ ẹni bá mú ìyàwó owó rẹ̀ ó máa lọ sókè sí lórí àwọn ẹni báyìí ọwọ́ lè jẹ́ ètí máa ń sábà wọ́pọ̀ ní pé ọjà tí wọ́n fẹ́ rà yìí gan ó lè má jẹ ọjà tí owó tí wọ́n fẹ́ ta ọjà yìí yóò pọ̀ ní tí wọ́n sábà ṣẹlẹ̀ wọ́n máa pọ̀ ju owó tí wọ́n máa tà lọ́jà lọ tó lọ rà nípò míì tí èso dà wọn kọ́mpé owó tí ó rà yóò kéré àmọ́dọ̀ tí wọ́n ti gbówó gímò torí pé pẹ̀ náà tí ń fáwọn èèyàn owó tí wọ́n fẹ́ máa háfáwọn èèyàn yìí nípasẹ̀ owó tí wọ́n ń gbà tí wọ́n gbé gun ọjà tí ò tó nǹkan yìí òun náà ni wọ́n ti ń rí ẹmọ ìyá mi gbogbo bí nǹkan ti wá rí ìwòye sí àwọn àfáà sáwọn nǹkan yìí ó wá yàtọ̀ síra wọn wọ́n bẹnu wọn tó pé èèwọ̀ ni ilé lọ́pọ̀ jù náà wọ́n fà wá sọ pé èèwọ̀ ni ègbọ́dọ̀ sí wọ́n bẹnu tó pé tí wọ́n bá ṣe
ó gbọ́dọ̀ jẹ́ pé àwọn kankan gbọ́dọ̀ rí níbẹ̀ ó sì bẹ́ẹ̀ náà pé ní ìyẹn lè ṣe láìwọlẹ̀ wo mọ́jàmọ́ kankan ẹmọ ìyá mi tí bàbá yóò ṣe àlékún àgbẹ̀yẹ wa àwọn àfáà tí wọ́n bá yapa sí ọ̀rọ̀ kan ìwòye sí wọn sí nǹkan yìí òun ni ó yapa tí wọ́n bá rí pé ká tó sọ pé ilé ìdájọ́ nǹkan báyìí nǹkan báyìí nǹkan kan ní ọ̀sáájú kí yóò tó sọ pé ìdájọ́ nǹkan nǹkan pàtàkì jùlọ ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀ lásìkò tó jẹ́ pé kò sábà ṣẹlẹ̀ tàbí kò tiẹ̀ ṣẹlẹ̀ ní ṣáájú ó jẹ́ pé àwọn nǹkan yìí tẹ́lẹ̀ kan bá sọ pé tó bá mú ìdájọ́ kan wá lórí ẹ̀ ní àwọn nǹkan tó pèsè ń ṣẹlẹ̀ ní wọ́n ṣẹlẹ̀ lásìkò yìí ni àwọn fuqaha àtẹ́jà àpá àti àwọn mọ̀ ń pẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n èyí máa wí tí ọ̀dá sí ẹni tó bá sọ ọ̀rọ̀ tí ó yapa sí tí ẹ bá sọ wọ́n sọ wípé wọ́n sọ pé bó ti ṣe rí sí òun náà ni bó ti rí sí báwọn àwọn ó sì di ọmọ tiwọn pé tí wá oníta di ọmọ yìí tá a sì mú ẹ̀rí wá fún ẹ̀rí náà pàtàkì jù ẹ̀rí wà nìyí tí wọ́n sì sọ pé ntáyìn sọ yìí o wọ́n sọ tó takò báyìí tó takò nǹkan tẹ́ ẹ̀rí tẹ́ mú wá yìí òun ni báyìí olè tọ́pẹ́ tó bá nílà kárì yóò ti mú ìtọ́jẹ́ sí ẹ̀mẹ́ pé eléyìí lọ́nà tí wọ́n sọ ìbáyìí lọ eléyìí jẹ́ nǹkan tí máa fa kí ọ̀rọ̀ àbídàjú àwọn àfà kó yàtọ̀ síra wọn eléyìí kọ́ ni a fẹ́ pọ̀ lọ́rọ̀ ń bẹ̀ bí kò sí pé àtẹ̀síwé kò lè hárọ́ mí ìyẹ́ ọmọ ìyá mi náà sọ yìí àwọn àfà wọ́n lọ ní ọ̀nà mẹ́ta ń bẹ̀ náà tá ti mọ àwòrán rẹ̀ àwọn kan sọ wípé kò sí ogun mẹ́ pé ọ̀dá kí yóò máa ṣe àwọn tí a sọ lẹ́yìn náà àwọn àfáà lẹ́gbẹ̀ẹ́ ayé kọ́nà pàkọ́ lè sọ gbọ́ lẹ́sàárẹ wọ́n kéré oye sí ọ̀pọ̀ àwọn àfáà wà ní Libya àwọn àfáà onífàtíwá ní Libya wọ́n sọ ọlọ́dà àwọn àfáà onífàtíwá ní Tunis wọ́n náà sọpọ̀ dáa àwọn tí àwọn kan bẹ́ẹ̀ náà àwọn àfáà wá ń Cairo náà ọmọ náà sọpọ̀ dáa kí wá lè rí àwọn àfáà wà yìí lórí pé ìyẹn lè ṣe nǹkan lẹ́kọ̀ọ́ sí tó burú mẹ́ wọ́n ní pé àwọn tí ẹni tó lọ ra nǹkan tẹ́lẹ̀ ọlọ́mọ owó èèyàn wá wọ́n ní ọmọ ọgbọ́n àpolówó ọjà ni ọmọ àpolówó ọjà ó dàbí kò sí tọ́jọ́ lọ́dún àwọn ju pé bíi pé ó dúró fún dúró bíi agent fún company lásán lọ ẹ bá sì jẹ́ bí agent fún èèyàn kó gba owó lórí iṣẹ́ tó ń ṣe kò sí tó burú ń bẹ̀ torí wípé al-asl fi al-uqud al-hillu wal-ibaha ìpìlẹ̀ nínú ogun tó jẹ́ mọ́ agreement tá a máa gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ òwò ìpìlẹ̀ ní pé kò sí tó burú ń bẹ̀ ó dáa táà bá tí rí nǹkan kan tó pé ọ̀sọ̀ pé léyìí ìwọ ni eléyìí ó ní àbúrú nú torí pé ní táà fi sọ pé nǹkan pé agreement kan ọ̀dá ní kókó àríbá wal-ghishu wal-gharar sínú kókó rìbá kárí rìbá ń bẹ̀ pé owó èlé ọmọ ń bẹ̀ tàbí al-ghish kí ìjàmbá jìbìtì kó wà ń bẹ̀ tàbí al-gharar ó ní kí ìrùjú wà ń bí ìṣẹ̀lẹ̀ nǹkan kí èèyàn ṣàìmọ̀kan sí ìrọ̀rùn kí nǹkan kan ṣẹlẹ̀ ó lè wà níbi owó pé owó tó fẹ́ fún mi fún tó fẹ́ rà yìí sáà lè rí bí lápèjúwe kí n sọ wípé ó fẹ́ ra handset lọ́wọ́ ẹnìkan owó tí wàá san fún òun lówó kan tó jẹ́ pé kò rọrùn fún yàrá ti rí Nàìjíríà bí báyìí ilé òun gọ́rọ̀ ọ̀rùn mẹ́bẹ̀ àìmọ̀kan bẹ́ ń bi mímọ̀ pé ṣé owó yìí ta fẹ́ fi dípò ta fẹ́ rà yìí sáàrí bí táwa ti rí tẹ́ pé gọ́rọ̀ ọ̀rùn ìrújú àbí àìmọ̀ ìrọ̀rùn pé sáàrí owó san tó ti wá ń bí nǹkan àgbọ̀dọ̀ sí tọ́wọ́ ó lè wá bí ọjà náà bákan náà
bí pé wọ́n fẹ́ ta ẹja fún èèyàn nínú odò àti máa sin ẹja wọ́n fẹ́ ta ẹja fún èèyàn wọ́n sọ pé kọ́sọ́mà wá wo ẹja tó wá fẹ́ tà fún wọn ọkàn rẹ̀ ẹja ń lú ẹ̀nú odò lásán ni kọmọ iye ẹja tí ń bẹ ń bẹ kọ́ á sọ pé àwọn ará ẹja yìí báyìí á pèlè ìkọ̀dá a gbọ́dọ̀ ta ẹja fún èèyàn nínú odò àfi tó bá kó ẹja ìjáde tí ó fojú ara rẹ̀ yìí báyìí pé ẹja tí wọ́n fẹ́ kówó lé lórí òní báyìí àwọn pé bẹ́ẹ̀ náà odò pé ẹja pọ̀ ń bẹ ẹja ọyọrí ó ta ó ń kórí bọnú ó lè jẹ́ pé ètò tóbi àbí ìtọ́ dáa ní yọrí ìta ètí ọ̀dá lè jẹ́ pé bẹ́ńsàlẹ̀ ó lè jẹ́ pé ó kéré ó lè jẹ́ pé kì í ṣe tọ́pọ̀ ọkàn rí bẹ́ẹ̀ lójú ni ó lè jẹ́ pé kò ipò kó tóbi àmọ́ gbàtọ́ bọ́ ní odò ó tóbi gọ́dọ̀ rò náà àìmọ̀kan bẹ́ẹ̀ nígbà pé àmọ́ bó ti tó àmọ́ bó ti ṣe rí àmọ́ bó ti ṣe gbèsè orí bá ti ń fẹ́ àbí òrí bẹ́ẹ̀ tá ti wá rírú ilé nínú ọjà tó wá ti pọ̀ torí pé àwọn ìròjú kan bẹ àbí ìsàìmọ̀kan kan bẹ tí wọ́n ṣẹlẹ̀ nínú ọjà ní òtítà yẹra tó yẹ pé wọ́n pè ní àlùbọ́rọ̀ ní mọ̀kítàfà pé àwọn nǹkan tó yẹ pé bí ìròjú ń bẹ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ọ̀n bẹ ṣùgbọ́n wọ́n sàbójúkò ń bẹ àwọn afá sàbójúkò ń bẹ wa pé kì í sábà mọ́ ṣẹlẹ̀ nínú ọjà ilé wọn mọ́ sábà inshallah nítorí mọ́ àlùbọ́rọ̀ mọ̀kítàfà lọ́gán tọ́bí ìkànnì lọ́tọ̀ wà mẹ́rin bá inshallah kọ́mọ̀ wulẹ̀ kọ́mọ̀ bọ̀ síbi ilé nǹkan ìfà tó gbàgbé tàm bá lọ ẹmọ yá mi tí ó bá nítorí fa kí wọ́n sọ pé ọjà kan ọ̀dá wọ́n pẹ́ pé ó ní gọ́rọ̀ ronú kó ní ìròjú àbí ìsàìmọ̀kan sí ìṣẹ̀lẹ̀ nǹkan pé ṣé owó ìyá rí ilẹ̀ yìí ṣé ọjà yìí sáà rí gbàgbé ẹnìkan kò fẹ́ ta ẹyẹ ń bẹ lórí igi wọ́n pẹ́ kó wá kó ọ̀rọ̀ ẹyẹ yìí tó ẹyẹ sì ń rí ẹyẹ báyìí wọ́n pẹ́ àìmọ̀kan bẹ́ẹ̀ fà pé ṣé ààrí ẹyẹ yìí kó lọ́ọ́bà ti ṣe lórí igi ìbí fásitì bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ ta ọjà agreement irú nǹkan bẹ́ẹ̀ irú agreement bẹ́ẹ̀ kódà tó wájú pé ọba ti ṣẹlẹ̀ nínú ìtọ́jẹ mọ́ pyramid scheme yìí kò sí tó burú bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹni yìí báyìí bákan náà kò sí ìtọ́jẹ mọ́ pé gíṣù bí jàǹbá ò sí ń bẹ̀ lọ́wọ́ pé ìbáyìí wá láti rí kó wá ó sì gba owó báyìí àfáyì sọ pé ètí ìbẹ̀ǹbẹ̀ lọ pé láti sọ pé kò sí tó burú ń bẹ̀ o àwọn àfáà kejì wá tó wá sọ wọ́n ní pé nǹkan yìí haramu ni haramu ni pé èèwọ̀ ni o ẹni Ọlọ́run sì gbọ́dọ̀ ṣe é àfáà tó pé èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan yìí kí ló fà á wọ́n ní gbogbo táwọn ẹni ìṣáájú kí wọ́n sọ ìjọba pọ̀ dáì gbogbo ẹ̀ kò sí ìtàn lọ ń bẹ̀ torí pé tí wọ́n sọ wọ́n tako nǹkan tí ó ń ṣẹlẹ̀ bí nǹkan yìí kí ni wọ́n ní pé àkọ́ná àwọn tó fẹ́ lọ ké sí wá torí kí ni wọ́n fi fẹ́ wá jọyìn sẹ́yìn tí wọ́n ń tà tí wọ́n mọ tàǹbò míì ni kódà tó wẹ̀ wálẹ̀ ju tí àwọn ẹ̀yà kọ́mpìnì yìí ń ta tí wọ́n lọ wọ́n ní kí ló fà á wọ́n ní tó fà ní wípé kí sọ́jà ni wọ́n fẹ́ rà tẹ́ fi wá jọyìn kọ́mpìnì yìí tí wọ́n torí ẹ̀ wá owó ni wọ́n fẹ́ gbà kì í ṣe pọ́jà ni wọ́n fẹ́ rà torí pé wọ́n lè fẹ́ ta nǹkan tí ò ju ó díẹ̀ àṣẹ lọ tí wọ́n àgbówó ńlá gan àmọ́ ẹni tó fẹ́ jọyìn náà sọ pé gẹ́ni tó rí gẹ́ni bí nǹkan yìí gẹ́sí kékeré ìṣẹ́ yóò wà torí owó ló fi lọ ó tọ́ sí pé wọ́n fẹ́ fi owó ra owó ẹwùsẹ́ wọ́n fẹ́ fowó ra owó ni ọ̀nà rìbá tí Islam sì takò méjèèjì rípàlì fọ́dún àti rípàlì nàṣíà méjèèjì ní bẹ nídìí pyramid scheme yìí torí bẹ́ẹ̀ nǹkan èèwọ̀ ni òṣùpẹ̀ gbọ́dọ̀ sí wọ́n lọ́nà àwọ wọ́n ní pé ẹni tó mú wá ní ìsìn báyìí tó mú owó wá tó fi jọ́ ìsìn company ó mú díẹ̀ wá láti fi gba ìtọ́pọ̀ nínú ṣẹ̀ríà Islam àti mẹ́mẹ́lú báyìí pé owó ṣẹ̀ríà ò ṣe owó ní ààyè òwò ń tá a fowó ṣe ní ààyè òwò tá a gbọ́dọ̀ máa náwó sí
a gbọ́dọ̀ máa ná owó sí owó eléyìí ní tí wọ́n pè ní sọ́rfù afẹ́ exchange owó tí a fẹ́ pààrọ̀ owó tọ́jú pé owó náà bára wọn mú mọ́jọ̀ méjì ní bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣe déédéé ó sì gbọ́dọ̀ jẹ́ pé lẹ́sìkẹsẹ̀ wọn jọ gbà tábàjá wo pyramid scheme yìí a rí wípé ó lọ fowó lẹ̀ láti fi gba owó tọ́pọ̀ ìtawí ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ wípé ó fowó lẹ̀ dípò kọjá pé yóò tó gba owó ìlẹ́sẹ̀kẹsẹ̀ ọgbà lẹ́sẹ̀kẹsẹ̀ nípa lẹ́sí àti ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ nìyí ó fowó lẹ̀ dípò kọjá pé owó bára wọn mu kò tó bára wọn mu nípa fọ́dìlì ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ ó túmọ̀ sí pé yọ owó yìí owó tó fẹ́ gbà kìí ní ọgbà owó tó fẹ́ gbà yóò tó ju tí ó fi ilẹ̀ lọ gbogbo ìgbà méjèèjì tí Islam tako ó ti ṣẹlẹ̀ ní nǹkan ìbáyìí ó túmọ̀ sí pé èèwọ̀ ni mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ sí bákan náà ká tó tẹ̀síwájú á torí pé àlọ́gọ́rọ̀ tá a wí ọ̀nbẹ̀ńbẹ̀ tẹ́yẹ tá a fà sọ tá a ní ìsájú sọ pé kò sí ń bẹ̀ wọ́n ní bẹ́ńbẹ̀ lọ́nà wo ìrújú bẹ́ńbẹ̀ wọ́n ìsàìmọ̀kan sí nǹkan pé kí nǹkan yóò ṣẹlẹ̀ bí òní ṣẹlẹ̀ ọ̀nbẹ̀ńbẹ̀ lọ́nà wo wọ́n ní pé àwọn tẹ́nu lọ kó wá ó ti join group báyìí ó ti join wọn ní company wọ́n ní kó lọ mú owó wá pé kó lọ kó àwọn èèyàn kan wá iye báyìí kó lọ kó wá wọ́n lè kó lọ kó èèyàn mẹ́ẹ̀ẹ́dógún wá èèyàn 20 wá láti kó èèyàn báyìí wá yóò ní ẹ̀tọ́ sí iye báyìí ṣé yóò rí iye nǹkó wá bí ó ṣe é ṣe kó rí kó wá ó sì kó mọ́ rí kó wá ó sì mọ̀ sí pé kọ́rọ̀ ti wọ́ bẹ̀ ó sì di tẹ́tẹ́ kò rí kó wá owó di owó ti company owó lùlù sínú ó rí kó wá yóò lẹ́tọ̀ sí owó tí wọ́n bá ń lọ ó wá di pé eléyìí nǹkan kò bójú ní balabala táwí ìrọ̀rùn ó ṣeéṣe àbíkọ́mọ̀ ṣeéṣe ọmọbẹ̀mẹ̀ ní tí ó sì lágbára ó jẹ́ ìkẹlẹ̀ kejì ẹlẹ́ẹ̀kẹta tó fi sọ pé ìkẹ yóò dá kò ní pé àà ẹ bá ní ẹwò dáadáa yíjẹ dúkìá ọmọ nìkejì láìtọ́ ni alùpàá sọ wípé ọ̀látà kùlámù wọ́n làkún bẹ́ẹ̀ làkún bẹ́ẹ̀ bá fi ẹ má ti máa jẹ owó yín ẹ máa jẹ owó ara yín lọ́nà ìtọ́ àfikọ́ jẹ́ pé ọ̀nà òwò tẹ́ẹ̀jọ yóò sí ara yín ò ní eléyìí ni tí àwọn ẹni yìí láti sọ fún wa tàbí sì ní àwọ pyramid scheme yìí a rí pé almost nǹkan yìí ń bẹ́ẹ̀ pé ọ̀nà àti máa jẹ owó àwọn èèyàn ní kíni má tọ́ pẹ́ ní yí ọ̀bá rí èrò kò wá ẹ kí wọ́n dúró ìpadà fún pé owó gbà máa mú owó ẹ lọ àbí wọ́n tàǹkà yìí fún pé gbọ́ntàn fẹ́ rà yìí lásán owó tó fi ilẹ̀ tó fi jọ ìwà máa mú lọ lórí ìwé ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ àwọn àfáà ó sọ tọ́pọ̀ nípasẹ̀ pé adékíní yóò bójúmọ́ ní sẹ́ẹ̀ ọjọ́ ọ̀rọ̀ ẹlẹ́kejì àwọn àfáà ẹlẹ́kẹta àwọn kan sọ wípé tó bá jẹ́ wípé ẹni yìí àwọn òrí tó burú ń bẹ ṣùgbọ́n kó jẹ́ wípé in tí wọ́n fẹ́ máa tà kìí ṣe nǹkan tí ó tako ṣẹ̀rẹ̀ Islam kó sì jẹ́ pé wọ́n ní tí wọ́n ń tà gan-an wọ́n ní nǹkan tí wọ́n ń tà tó pé wọ́n ní sáfíìsì tí ń tà tí ń gbé fáwọn èèyàn kìí ṣe pé yá nǹkan tí ò lásùsí kan àbíkẹ́ kan àbí àbọ̀rọ̀ owó lásán náà yóò máa sáré wọ́n ní nǹkan tí ń tà wọ́n ní nǹkan tí ń ṣe fáwọn èèyàn tó pé à ń ta nǹkan báyìí ni o nǹkan báyìí lẹ́yìn sáfíìsì wa o tó pé ó hàn fáwọn èèyàn tó rẹ̀ òsì kọjá tí ń tà lọ́jà kìí ṣe pé wọ́n fowó gun torí pé ìbẹ̀rẹ̀ ta máa yọwó fáwọn tí wọ́n fẹ́ tó tún kó wá hàn kọjá wípé owó yóò bàtí yóò jẹ́ normal price tí ò ní tako ní tí ó wà ní ọjà bákan náà tọ́jà pàtó jẹ́ pé owó rẹ̀ ò tako ti bẹ lọ́jà tí ó pé tí wọ́n ń sin bẹ̀ nǹkan gidi ní tí wọ́n ò sí nǹkan tó yàpá ṣẹlẹ̀ Islam eléyìí owó tí wọ́n bá ń fún wọn níbẹ̀ yóò dàbí àdíyà ẹ̀bùn lásán ní ọ̀jẹ̀ ó dà àwọn ẹni yìí báyìí tí wọn ẹ mọ̀ ìyá mi ní sókè ọ̀rọ̀ yìí pé ètò jẹ́ ọ̀rọ̀ àwọn àfáà níbi nǹkan yìí ò ní wípé ètò ọlọ́ọ̀tà àlà ètò tó jẹ́ pé ní àwọn ọ̀pọ̀pọ̀ àfáà wà níbẹ̀ onírànlọ́fẹ́ ìjẹ́ pé ọlọ́ jù bí àwọn nǹkan yìí ní pé èèwọ̀ ní nǹkan yìí kéèyàn máa join àwọn ru
sísítẹ̀mù báyìí nípasẹ̀ wípé gbogbo tí ẹ wíhun pátá náà ní bẹ́ńbẹ́ kọ́lọ̀bà kó ṣàánú kọ́lọ̀bà kó ṣe àlékún àgbọ́yé wa insha Allah ta'ala tó máa tẹ̀síwájú níbi ọ̀rọ̀ ilé insha Allah Allahumma salli ala Muhammadin wa sallim.